Ǹjẹ́ ṣé ẹ mọ̀ pé orí ilẹ̀ tí mo wà yìí, orí ilẹ̀ yìí gangan tí mo wà yìí gangan, ǹjẹ́ ṣé ẹ mọ̀ wípé òkú ni wọ́n sin síbẹ̀ lọ? Orí ilẹ̀ yìí gangan tí mo wà yìí, tí a jókòó sí, tèmi àti màmá Adéwọjà jókòó sí, ǹjẹ́ ṣé ẹ mọ̀ wípé òkú àwọn tí ìmọ̀lẹ̀ bá pa ní ilẹ̀ ìkálẹ̀ ni wọ́n máa jù síbẹ̀ láyé ìgbà náà. Kì í ṣe láyé ìgbà náà òkú tí ẹ̀ pẹ́ gan. Mo fẹ́ lè sọ pé kò ju bí ọdún 10 sí ọdún 11 lọ. Màmá yìí sì ń gbé inú ilé yìí. Inú ilé tó ń gbé yìí kì í ṣe pé àwọn àǹjẹ̀nú òkú yìí kì í ṣe pé wọ́n wá da màmá yìí láàmú o, ṣùgbọ́n màmá yìí máa ń lé wọn ni. Ó ní àkútúkù yín lọ́nà ọ̀run. Màmá yìí sọ̀rọ̀, màmá yìí ní tí ẹ̀yin òkú yìí bá tó jáde síta, tẹ́ ẹ bá tó wá kànlẹ̀kùn mi tàbí tẹ́ ẹ bá tó dà mí láàmú lórí ilẹ̀ ibi tí mò ń gbé yìí, lórí inú ilé tí mò ń gbé yìí, àkútúkù yín lọ́nà ọ̀run. Àwàdà ni mo pè é, àfìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jẹ́rìí sọ̀rọ̀ yìí. Màmá yìí láyà àpọ̀ o. Tájọ́ tẹ̀ sí débí báyìí, ẹni orí ilẹ̀ tá a wà yìí, ẹni orí ilẹ̀, ẹni òkú ló wà ní gbogbo orí ilẹ̀ tá a wà yìí. Òkú ni o bàbá, òkú ni gbogbo orí òkú tá a wà yìí, òkú ló wà ń bẹ̀ o. Òkú ni pátá. Pátá. Gbogbo ibi tá a wà yìí. Òkú ni sẹ́. Omi ni mo rà, mo fíìlì ẹ̀ ni. Ṣé rí òkè níbẹ̀ yẹn, òkèrèkè yẹn, ṣé rí òkè yẹn, gbogbo bí omi ni mo rà. Omi ni mo rà. Omi tó tó àyà, omi ni mo rà tí mo fíìlì. Ní gbogbo ibi tá a wà yìí. Bẹ́ẹ̀ni. Ibi báyìí ni wọ́n máa ń sọ òkú sí ń gbà yẹn. Wọ́n máa dúró lókè níbẹ̀, wọ́n máa sọ síbí. Lókè mi báyìí. Wọ́n máa sọ síbí ni. Wọ́n máa kìtì ẹ̀, wọ́n máa sọ, wọ́n bẹ̀rẹ̀, wọ́n máa sọ, wọ́n lè wáṣẹ̀, wọ́n lè wáṣẹ̀, wọ́n lè wáṣẹ̀. Ẹmu tó rẹ wọ́n lè wáṣẹ̀. Wọ́n lè sí àwọn yín wò. Wọ́n lè sí àwọn mi gọmẹṣẹ, wọ́n lè sí àwọn mi wò. Wọ́n lè sí, wọ́n lè. Màmá, ǹjẹ́ tí bẹ́ẹ̀ ṣe wà, ǹjẹ́ sáwọn yẹn ti gbẹ́ yín wò rí? Àìmọye. Oshigo system, Àgbàlá Ṣíko, ọ̀dọ̀ gbogbo wọn tẹ́ni. Àwọn tó ti wọlé pọ̀, àwọn tó ti wá bẹ́ẹ̀ pọ̀. Àìmọye. Àwọn èèyàn tí mo tún kí, mo kì í nẹ́mọ́ kí gbogbo ẹ̀. Wọ́n ti mẹ́mọ́ táwọn wá kí n wá mọ́ tèmi. Mo kà mú kọ̀ọ̀bá kọ̀ọ̀bù kàyọ́ láti dín ni. Mo ti gbé ẹ̀kẹta, mo wá bù, mo wá mọ fún wọn kọ́ mọ̀ pé mo wà náà àdé on ground. Mo dẹ̀ bú mọ́. Abógun pa ogun ṣẹṣẹ sí pàṣẹ sí Tájọ́ tẹ̀ sí débí báyìí, ẹni orí ilẹ̀ tá a wà yìí, ẹni orí ilẹ̀, ẹni òkú ló wà ní gbogbo orí ilẹ̀ tá a wà yìí. Òkú ni o bàbá, òkú ni gbogbo orí òkú tá a wà yìí, òkú ló wà ń bẹ̀ o. Òkú ni pátá. Pátá. Gbogbo ibi tá a wà yìí. Òkú ni sẹ́. Omi ni mo rà, mo fíìlì ẹ̀ ni. Ṣé rí òkè níbẹ̀ yẹn, òkèrèkè yẹn, ṣé rí òkè yẹn, gbogbo bí omi ni mo rà. Omi ni mo rà. Omi tó tó àyà, omi ni mo rà tí mo fíìlì. Ní gbogbo ibi tá a wà yìí. Bẹ́ẹ̀ni. Ibi báyìí ni wọ́n máa ń sọ òkú sí ń gbà yẹn. Wọ́n máa dúró lókè níbẹ̀, wọ́n máa sọ síbí. Lókè. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé wọ́n ń pe kinní kan ní ìmọ̀lẹ̀ ní ilẹ̀ ìkálẹ̀. Ṣé rí àwọn òkú tí ìmọ̀lẹ̀ yẹn bá pa, wọn kì í sín síwájú ilé o. Inú igbó kìjìkìjì ni wọ́n máa ń gbé àwọn òkú yẹn lọ. Wọ́n á wá lọ sọ wọ́n sínú ẹrẹ̀, nínú ìdọ̀tí, ibẹ̀ náà máa ń sọ wọ́n sí nílẹ̀ ìkálẹ̀. Ilẹ̀ yìí gangan wá ni màmá Adéwọjà wá rà. Màmá ìwálẹ̀ títí kò rí lẹ́ra, ibẹ̀ gangan ló lọ rà lẹ̀ sí. Àwọn àǹjẹ̀nú òkú yìí wá ń yọ sí màmá ní gbogbo ìgbà, wọ́n ń da màmá yìí láàmú. Ibẹ̀ ni màmá yìí ti máa ń jáde sí wọn lóru. Ní nǹkan bí aago kan òru, màmá ò jáde sí wọn. Títí di àsìkò yìí ni àwọn òkú yẹn máa wá sọ́dọ̀ màmá. Ṣùgbọ́n màmá máa jẹ́ kó yé wọn wípé ìkan kíkan nu yín tó bá tó yọjú, àpá tó pa yín, àkútúkù yín lọ́nà ọ̀run ni o. Ǹjẹ́ ṣé mọ̀ wípé tá a bá sọ wípé wọ́n bè lọ màmá, mo ní báwo lẹ ṣe lórí láyà tẹ́ gbójúgbóyà tẹ́ mọ̀ jáde tẹ́ lọ mọ kó orú àwọn nǹkan báyẹn lójú. Màmá wa ní àtẹni tí ó rẹkùn àti ẹni tí ó tẹkùn, òkèrè náà méjèèjì ó ti péjọ wò ó láti jọ máa wò lọ́ọ̀kan. Màmá lẹ́rù ẹ̀ bá wọn o, ẹ̀rù anybody ò sì bá wọn rárá. Ó ní kódà anybody òun ò sí àwo ẹnìkankan wò, ẹnìkan kò sì gbọdọ̀ sí àwo òun wò. Nǹkan tí màmá ń túmọ̀ sí lórí ọ̀rọ̀ àwo ni wípé òun ò bá àjẹ́ àti ẹnìkankan ṣe, onítàjẹ́ bá try rẹ̀, ó ní yóò forí ara rẹ̀ gbé. Màmá yẹn ní òun ò bá jẹ́ ṣe, òun ò bá èmèrè ṣe, òun ò bó ṣoṣo, òun ò bá ẹlẹ́gbẹ́ kankan ṣe, òun dá wà ní. Ṣùgbọ́n tó bá tọ́hún yóò rí pípọn ojú òun. Àtìgbà yẹn wọ́n yìí dá ìyá ìláyà mú o. Wọn kódà kẹ́nìkan kan ìsúnmọ́ ìyá ìpè láti lọ támpà ìyá yìí. Ìyẹn túmọ̀ sí wípé Màmá Adéwọjà lókìtì pupa. Ẹ bá lówó ọ̀tẹ́rù, nǹkan ẹnu wọn bá tí ọkàn fi taná ṣoṣo báyìí lọ́kàn mọ́ lọ́wọ́. Agbára ń bẹ lára ìyá yìí tọ́pọ̀. Agbára ń bẹ lára Màmá Adéwọjà. High Chief Madam Mrs. Adéwọjà ní ilẹ̀ ìkálẹ̀. Fíjóògùn kò sí tó kàn mí. Ọ̀gá ìjà tó ń sọ iron bend tí àwọn òkú tí mọ̀lẹ̀ bá pa inú bíbà iná máa ń jù sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Màmá. Bẹ́ẹ̀ni.
òkú tí ìmọ̀lẹ̀ bá pa ibi bẹ́ẹ̀ ni wọ́n máa ń kókù yẹn wá. àtòkè ni wọ́n máa jù wọ́n sí pátápátá ibi ní ìgbàlẹ̀ wọn ibi tí wọ́n jókòó sí nìyí. wọ́n bá wá fi lẹ̀yìn ẹ̀ lẹ́yìn bá lẹ́ẹ̀rà. wọ́n ra ṣọ́ọ̀ṣì ra wọn lè ra skul ra wọn lè ra wọ́n á sọ pé mi máa ra ibi ní hospital kò kí n rà mo dẹ̀ ra mo dẹ̀ fíìlì omi ni mo ra mo fíìlì ẹ̀ ni. èyí ẹ̀dẹ̀ dàyàkọ́ ẹ̀dẹ̀ rà. àwa ló kàn mí gbẹ̀gbà tí mi ò wá ní agbo wọn mo ra mo dẹ̀ ń lò ó. bàtẹ́ wàrà sáwọn òkú ọmọdé yìí láàmú. àkọ́kọ́ yẹn wọ́n ń dà mí wọ́n máa ń sọkún ká wọ́n sọ pé wọ́n máa kanlẹ̀ kọ́ máa sílẹ̀kùn sílẹ̀ máa tilẹ̀kùn máa sílẹ̀ ọlẹ́tà wọn lọ. ẹ tilẹ̀kùn wọn sílẹ̀. àbá wọn máa sí ilẹ̀kùn máa sí ni wọ́n máa ka kọ̀kọ̀kọ̀kọ̀ ẹni fẹ́ kú ní àdúgbò yẹn ọ̀nà tó ń gbà nìyẹn mo ti máa rí pé ènìyàn kú wa máa yíhù ẹ̀kẹta mo ní wàá tún padà kú ó padà ó tán. dẹ́bà lọ. wọn ò ní lọ kí ló wà. ẹrù ẹ̀rẹ̀ ní báyìí. àmì ò bẹ̀rù kí ló fẹ́ tún bẹ̀rù ẹ̀ mi ò bẹ̀rù mọ́ kí ló fẹ́ bẹ̀rù ẹ̀. ẹ lè bẹ̀rù mọ́ mọ̀mọ́ kí ló lè bà yín lẹ́rù. mi ò jẹ́ wá mọ́ ọlọ́run lè bà mí lẹ́rù bọ́tà àfàmọ́ ọlọ́bọ̀sọ̀ ọmọ ènìyàn ó ra náyé yìí bẹ́ẹ̀ máa bẹ̀rù ń kún. ẹ bẹ̀rù ọmọ ènìyàn kankan láyé yìí. àfi ọlọ́run Elédùmarè nìkan bọ́tà ènìyàn tó wà láyé mi ò bẹ̀ kí ló fẹ́ ṣe fún mi èmi ò bẹ̀rẹ̀ anybody mi kò sí baba God mo bẹ̀rù baba God o mo jíbà fún ọlọ́run o bọ́tà ènìyàn bó ṣe mi fúdù fẹ̀t. mọ̀mọ́ èèyàn bíi tí ẹ bẹ̀rù rẹ̀. ọlọ́run dá ó dá mi nì ó dá àkànná fi dá gbogbo wa ọlọ́run nìkan ni mo bẹ̀rù ènìyàn ọlọ́run ẹ̀ lè bẹ̀rù ènìyàn àfọlọ́ nìkan lẹ bẹ̀rù. ọlọ́run mi lè bẹ̀rù ènìyàn. a jẹ́ pé wọ́n lè dé ragabu yín mọ́lẹ̀ kẹgbẹ́ lọ. ẹ ṣe ọ̀nà bá tọwọ́ tó bá rí lọ́nlẹ̀ yìí ló bá wá bẹ̀rẹ̀ omi ìyàwó ìlè rí wọn lè tẹ̀ náà mí ẹ̀. wọn lẹ́mìí ẹ̀ pé màmá sàn án lè jí ń gbé báyìí. jí. káàkiri ìdí ragabu yín tán gbé lọ. ẹni tó bá fẹ́ gbálẹ̀ kó lè gbálẹ̀ omi wà mẹ́ kó lè pọn kó lè bà sí ìdá kó lè pọn kó lè bàbá ọ̀tọ̀ níjẹ́ ènìyàn lọ kọ́ṣẹ́ ọ̀tọ̀ níjẹ́ ọlọ́run fún ẹ̀bù o ọ̀tọ̀ níjẹ́ ènìyàn gbà ní ibi ìdílé kéèyàn rí ikọ̀ gbà ọmọ ìyàtọ̀ mi ò náwó tí mo ń kà mi ò náwó tí mo ń ṣe gbà wá dá wọn. a jẹ́ pé nínú àwọn alágbára obìnrin ẹ jẹ́ kan nù. ọlọ́run ló lágbára but I dey on ground ọlọ́run ló lágbára but I dey on ground. mọ̀mọ́ a jẹ́ pé téèyàn bá wá síbí báyìí pé mọ̀mọ́ o mo takú sí lọ́rùn mọ̀mọ́ ẹrú mi náà lágbára jẹ́ kó ṣeé ṣe. máa ṣe. ẹrù dẹni báyìí. àkìlẹ̀ ló fẹ́ bà mí. máa wé ẹ̀ bẹ́ẹ̀ wá tà mí bẹ́ẹ̀ wá dá mi wò ni tó bá dẹ̀ wò máa tún pè é jókòó máa ṣe bẹ́ẹ̀ máa bá ẹ sọ̀rọ̀ dára máa tún fún ẹ. ìgbà tẹ́tẹ́ sọ pé wà nínú ẹgbẹ́ OPC ẹni OPC ní gbogbo Ondo State ẹni wọ́n dá ẹ mọ̀. kò síbi tẹ́ ẹ̀ pé tẹ́ ọ ní màmí. so a lè pín Lion Lady nu. bàbá àmọ́ kọ́kọ́ báyìí. national woman leader. national woman leader. àkọ́kọ́ báyìí dúpẹ́ lórí oyè tán ẹ̀ṣẹ̀ fún yín báyìí ní wọ́n ẹ̀ṣẹ̀ fún yín lóye kan ni. máa fà ó yà fún mi kẹ. That is called one man battalion. ìtọ́kọ́ fún mi yẹ kí ni ìyẹn tọ́kọ́ fún mi. The new chieftaincy title. Another one is Apasewan of Africa. Apasewan of Africa. very strategy adi attain body. ẹ máa bọ̀ báyìí. ẹ bá ń gbé kámẹ́rà sí bàbá ẹ lójú. ẹ súnmọ́ bíbẹ̀ ẹ súnmọ́ dọ̀ mi tó máa lè ráàyè lo máìkì fún yín. ẹ mọ mọ̀mọ́ yìí dáadáa. mo mọ̀ wọ́n dáadáa sà. ẹ sọ̀rọ̀ sókè. mo mọ̀ wọ́n dáadáa sà. ó ti tọ́dún mélòó. ó ti tó 40 years sà. ẹ̀yin bẹ́ẹ̀ ti máa tọmọ ọdún mélòó bẹ́ẹ̀ ṣe wáyé. 60 years sà. 60 years ni. 60 years ni sà. ẹ ṣe ojú yín sókè kan wọ̀nyí. 60 years. 60 years ni. 60 years ni sà. ẹ gba tẹ́tí mọ̀ mọ̀mọ́ yìí bóun ni mọ̀mọ́ yìí ṣe jẹ́. ìgbà tí mọ̀mọ́ kọ́ délẹ̀ yìí àwọn ló train mi láti kékeré àwọn ló fẹ́yàwó fún mi gbogbo àwọn ọmọ mi mẹ́rin ọ̀dọ́ wọn ni mo ti bí wọn gba 10 kọ́bọ̀ lọ́wọ́ mi. ní mọ̀mọ́ yìí àbí. bẹ́ẹ̀ ni o. kí ni nǹkan tẹ́ lè sọ nípa mọ̀mọ́ yìí nípa àwọn èèyàn tí mọ̀mọ́ yìí ti tọ́jú. ẹ ṣe lọ́jọ́ kan bí mo ṣe ń ṣọ̀kadà lọ mo gbẹ́ nìkan láti dèpé yìí akàn débi géètì lẹ́nìyàn lọ́wọ́ náwó síbi mo ní wo mọ mọ̀mọ́ ló lóun mọ́ ó ní àwọn ọmọ gbogbo níbi ìlú ti bí wọ́n ní màmá ò gba 10 kọ́bọ̀ mo wá ní mama is a good mother worldwide Apasewan of Africa is a good mother to everybody ó máa ń ṣòro ó ń ṣàánú ẹni tí ò mọ̀ ń ṣàánú fún ẹni tó mọ̀ ń ṣàánú fún tó bá ti ṣàánú fún ẹ kò dúró tí ó sọjú nù nìyẹn. ní màmá yìí. wọ́n sọjú nù ni wọ́n jí sọ̀rọ̀ anything
ní màmá táwọn pẹ̀lú ẹ̀yìn. bẹ́ẹ̀ ni o oore kan tó tiẹ̀ ṣe lójú mi tó kún mi lójú ni pé mo mú ẹnìkan wá ẹnìyẹn mi ò mọ̀ rí tó lóun ti lọlé babaláwo tó ti ná more than 1 million tí mo gbé wá tí mo ní màmá mo ṣàlàyé fún màmá pé nǹkan báyìí báyìí ni àṣé ẹ kò dẹ̀ jẹun látàárọ̀ màmá fún lóúnjẹ lálẹ́ yẹn ó tún fún lóúnjẹ láàárọ̀ ọjọ́ kejì mo ṣọ̀kadà ọkẹ́ tó dé màmá ti tún fún ní 20,000 up to now àmàrí mọ́ o. ló bá sá lọ. ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá ṣe láyé àṣepamọ́ ló wà àṣegbé ò sí. so ẹ mọ màmá yìí débi wípé màmá yìí ò kì í ṣàṣetì. no gbogbo nǹkan tó bá di dánwọ́ ló máa yọrí ni ó máa yọrí sí rere ni. ní màmá Jẹ́wọ́jà. yẹ́sọ màmá Jẹ́wọ́jà kò sí ẹyẹ méjì kì í jẹ́ àṣà. àbákò purọ́. ẹyẹ méjì kì í jẹ́ àṣà. ẹni kò kúrọ́. ẹyẹ méjì kì í jẹ́ àṣà. tó bá kúrọ́ kí ni wọ́n fẹ́ mo ti wà. mo ní màmá ló train mi láti kékeré. tẹ́ bá ní òkúrọ́ ẹ̀ sọ pé kúrọ́. tó bá jà máa jà kò sí tó kàn mí. wọ́n á já mi màmá ti ṣoore yẹn débi pé. a jẹ́ wípé màmá yìí ó ṣe wá sábà nípasẹ̀ Ọlọ́run ayé rẹ̀. náà wọ́n ní kò sóògùn tó le títí tó bá ti sáré ọ̀dọ̀ màmá gbà ẹ́ lẹ̀. ní màmá Jẹ́wọ́jà. á gbà ẹ́ lẹ̀. Subscribe to my YouTube channel Yorùbádùn Online TV. Ìkànnì tó dára ni ẹ máa wò ó. àbọ̀ ọ̀rọ̀ la máa ń sọ fọmọlúàbí tó bá ti dénú ẹ̀ ó yẹ kó dodidi o. before any transaction kó o tó lè send owó sí anybody nínú àwọn tí mò ń gbé wá sórí ètò mi jọ̀ọ́ mo fọlọ́run ọba bí ọ́ o mo bí ọ́ o níbikíbi tó bá wà yálà nílẹ̀ yìí tàbí kó wà lókè òkun jẹ́ kí n máa mọ o ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n o before kó o tó ṣe any transactions anybody kó o tó send owó sí àwọn tí mo gbé wá sórí ètò mi ìkànnì Yorùbádùn Online TV jọ̀ọ́ mo fọlọ́run ọba bí ọ́ ni mo bẹ̀ ọ́ ní sà mo bẹ̀ ọ́ ní mà ìdọ̀bálẹ̀ mi rèé mo bẹ̀bẹ̀ ní jọ̀ọ́ before any transaction láàrin ẹ̀yin méjèèjì ẹ jẹ́ kí n máa mọ̀ ìdí rèé tó jẹ́ wípé àwọn èèyàn ọmọ fi bí mi léèrè pé wáì Kọ́lá Aláwọ̀ tó kí n fi nọ́mbà wọn sórí ètò mi ò lè fi nọ́mbà anybody lẹ̀ sórí ètò torí irú àwọn nǹkan báyìí ni. tí n bá fẹ́ ní kéka àwọn èèyàn tí mo ti fojú mi rí they are more than millions. onígbà tí mo wá sí ọ̀dọ̀ màmá Jẹ́wọ́jà màmá ò rí mi rí rárá ariwo mọ̀mọ́ ni mo gbọ́ nílùú kan ariwo yẹn ló gbé mi dé ọ̀dọ̀ màmá Jẹ́wọ́jà a ti mọ̀ra tipẹ́ ó ti lọ bí oṣù bíi 3 sí 4 báyìí màmá mi ìdẹ̀rẹ́ nìkan kan tó sọ pé òun ṣiṣẹ́ lọ́dọ̀ yín pé sẹ́yìn ò ṣiṣẹ́ rí mi ò tí ì gbọ́ kódà ẹni tí mo mú wá gan tí ò sówó lọ́wọ́ ẹ̀ ẹ̀yin lẹ kówó lẹ̀ wípé kọ́ lọ ṣiṣẹ́ yẹn ẹ̀yin lẹ kówó lẹ̀ lọ́jọ́ yẹn mo ṣe rántí dáadáa. ó tún padà wá. mo ní kó padà wá. ó tún padà mo tún ṣe ẹbẹ̀tì. ó tún ti padà wá. inú ẹ dùn. mọ̀mọ́ tá a bá wà wò dáadáa níbo lẹ ti jogún agbára yẹn tán. bàbá mo jogún agbára láti ìdílé bàbá mi bàbá mi. iṣẹ́ náà lẹ́dẹ̀ ń ṣe. ó ní mo ṣe bàbá ó ní mo fi kọ́lé ká ó ní mo mo ṣe akadíẹ̀ jáde. ẹ ti ra akadíẹ̀. ẹ ti ra akadíẹ̀ iṣẹ́ yìí náà lẹ fi ṣe gbogbo ẹ̀. bàbá oníṣẹ́ yìí mi oníṣẹ́ méjì. màmá tẹ bá wà wò dáadáa ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan tó múnú mi dùn ẹni tí ó bá lówó lọ́wọ́ ẹ lè tẹ̀wọ́ gbà. bàbá mo dẹ̀ try. try. iṣẹ́ omi wà wọ́n fẹ́ kó owó onítọ̀hún kó wọ́ bá sàrí díẹ̀ wọ́ wọ́n ṣe I can't be a god. Ọlọ́run ló ń ṣe. ẹ lè jí Ọlọ́run ẹ dẹ̀ kí n sọ Ọlọ́run. bẹ́ẹ̀ mi sọ Ọlọ́run o. ó ní mo mọ̀ pé àwọn pastors máa ń wá sọ́dọ̀ yín. mo jáwé bò ayé. ká bo bẹ̀yẹ mọ́lẹ̀. o bò ó. ẹ̀wọ̀n ara yẹ kíkẹ́ ìgbàgbọ́ anybody kó wà nínú ọkàn ara ẹ̀. olúkálùkù nígbàgbọ́ sínú ọkàn rẹ̀. bẹ́ẹ̀ni ìgbàgbọ́ ẹ̀ ló máa mú ara rẹ̀ dání. màmá ẹ lè fọwọ́ sọ̀yà wípé ẹ yìí ṣe 419. bàbá mi ò ṣe 419 mo sọ wà pé tẹ́ bá ìgbà ẹ débí gan ẹ wò mí mo wà ókè. mo wà ókè kì í ṣe lẹ́yìn nìkan ni mo kọ́
ṣe gba 30 bẹ̀rẹ̀ kò tí ì ju oṣù mẹ́ta ẹ sáà bá pé mo kọ́lé everything mo wà comfortable mo ti ná gadget 6 7 8 ṣé ni mo fi kọ́ wọn so kí ni mo fẹ́ gbá kí ló ní àfẹsẹ̀ ṣe fún mi àfi Ọlọ́run Ọlọ́run nìkan ni mo fẹ́ kàn lé Ọlọ́run nìkan lẹ gbọ́kànlé. Ọlọ́run ni mo gbọ́kàn lé. Wọ́n fàṣìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá níbikíbi tó olúkálùkù bá wà. Màmá Ajéwọjà rèé o fún gbogbo ẹ̀yin yẹn tó jẹ́ pé ẹlẹ́fẹ́ mọ Màmá Ajéwọjà. Ẹ káàbọ̀ sí ọ̀dọ̀ Màmá Ajéwọjà. Màmá Ajéwọjà, Ajéwọ ọjà. Màmá, ẹ bá ń kí gbogbo àwọn ọmọ Yorùbá àti gbogbo àwọn èèyàn wa káàkiri gbogbo àgbáláyé. Ẹ kọ́kọ́ kí wọn ná. Àbọ̀ ọ̀rọ̀ la máa ń sọ fọmọlúàbí tó bá ti dénú ẹ̀ ó yẹ kó dodidi o. Before any transaction kó o tó lè send owó sí anybody nínú àwọn tí mò ń gbé wá sórí ètò mi jọ̀ọ́ mo fọlọ́run ọba bí ọ́ o mo bí ọ́ o níbikíbi tó bá wà yálà nílẹ̀ yìí tàbí kó wà lókè òkun jẹ́ kí n máa mọ̀ o ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n o before kó o tó ṣe any transactions anybody kó o tó send owó sí àwọn tí mo gbé wá sórí ètò mi ìkànnì Yorùbá Dùn online TV jọ̀ọ́ mo fọlọ́ ọba bí ọ ni mo bẹ̀ ọ́ ní sà mo bí ọ ní mà ìdọ̀bálẹ̀ mi rèé mo bẹ̀bẹ̀ ni jọ̀ọ́ before any transaction láàrin ẹ̀yin méjèèjì ẹ jẹ́ kí n máa mọ̀. Subscribe to my YouTube channel Yorùbá Dùn online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó. Ẹ ṣé ó mà kí ọmọ Yorùbá pátápátá ọkùnrin lóbìnrin ọmọdé tàgbà mo mà kí yín mo dẹ̀ tún kí gbogbo àgbáyé mo kí yín o ká lè tù wá o ká lè rí jẹ o ká má rógun wàhálà ká má rógun ìdààmú kọ́ ọmọ máa kú mọ́ a kọ́kọ́ máa kú mọ́ ọ ká lè rí ṣe ká kúrò lórí ìdààmú wàhálà káyé fi wálẹ̀ ká lójú àìṣe tiwa o mo máa gbàdúrà fún yóò dáa rí bẹ́ẹ̀ ó dáa ẹsẹ̀ mi ò ní dìnnà ẹ o lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Màmá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń pè mí tí èmi náà sì ń pè yín àti àwọn èèyàn tó jẹ́ wípé Ọlọ́run ti fún yín ní ìṣẹ́gun láti lè ṣẹ́gun. Màmá ǹjẹ́ sáà ní ọ̀rọ̀ ẹ̀rí kankan lẹ̀ tó jẹ́ pé àdúrà ti gbà látọ̀dọ̀ yín débi pé àwọn èèyàn lè sọ pé sáà láwọn tó ń dúpẹ́ látọ̀dọ̀ yín. Ó pọ̀ tàbí bó màmá. Àbẹ́sẹ̀ ẹlòmíín pè mí láti lóyìnbó wọ́n ń dúpẹ́ àwọn aráàlú dúpẹ́ màmá o ṣé o àdúrà gan pọ̀ èmi gan oṣù ọmọ tún wá yà mí lẹ́nu pé oríṣi ọpẹ́ mo kàn ń wò ni mi ò tẹ̀ wá mọ̀ kan tí mo lè ṣe màmá o ṣé o màmá dúpẹ́ o ẹlòmíín ẹsẹ̀ ẹ wú wọn ní kò wú mọ́ o ẹlòmíín fat ríṣiríṣi ni èmi fún àmọ́ tún dúpẹ́ náà yà ara mi pé Ọlọ́run gbà ṣe lọ́wọ́ mi tó ṣe so orí bẹ́ẹ̀. Àwọn èèyàn dúpẹ́ láti ọ̀dọ̀ wọn ń dúpẹ́ pé Ọlọ́run ṣeun. Láti lóyìnbó different places wọ́n fi dúpẹ́ o ní ibo oríṣiríṣi wọ́n ti dúpẹ́ èmi kan mo tún wo ara mi ni. Ẹ̀yin kẹ́ tún wo ara yín wò. Èmi ò lè tán ilẹ̀ mi kẹsẹ̀ lè mo tún wo ara mi pé how come màmá o ṣé o ó dẹ̀ ti ṣe ẹ̀hún o màmá o ṣé o ẹlòmíín sẹ́ǹdì owó fún mi. Ẹ jẹ́ kí n jókòó sẹ́gbẹ̀ẹ́ màmá àwọn míì tún sẹ́ǹdì owó sí. Ẹlòmíín sẹ́ǹdì owó mo bá sọ pé owó iṣẹ́ mi 10,000 20,000 wọ́n lè fi san 50 fún mi ní ìpèsè ẹ̀yìn tí wà òkè wọ́n lè fi 100 fún mi bẹ́ẹ̀ ni wọ́n san fún mi o. Ó tọ́ ni. Mo ń gbọ́ yín lọ màmá. Mo ní owó báyìí ó ṣe mi 20,000 wọ́n ní mo máa fi ṣe 50 fún ẹ torí pé iṣẹ́ ẹ wà òkè bẹ́ẹ̀ ni everybody ń ṣe mi o. Inú mi gan dùn. Ó fi ọkàn mi balẹ̀ pé látijọ́ tí mo ti mọ̀ yín mi ò ní any regret kankan. Màmá mo wá ń ṣàlàyé kinní kan ìwọ tí ò bá tí ì mọ Màmá Ajéwọjà dáadáa màmá torí mo ti sẹ́ndì àwọn èèyàn bíi 10 mo ti sẹ́ndì wọn sọ́dọ̀ yín. Ó jù wò. Èmi ti rò pé bẹ́ẹ̀ ni àwọn tiẹ̀ ní àwọn kan tí mo sẹ́ndì mo ti rò pé báyìí wọ́n á ti wá gan ni mo ẹ̀ṣẹ̀ ń gbọ́ mo ṣe àwọn text message wọn lẹ́ni àwọn ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Ìka tiẹ̀ sọ pé tó ń bá dé bí báyìí ó ní bóun ni màmá ṣe fẹ́ ra nkalẹ̀ òun ní ìṣòro mo ní ìṣòro wo ló ní ó ní ọmọ òun ní nǹkan tó ń pè ní wárápá. Ó sọ. Pé ẹnìkan pè yín lé lórí àbí kí ni solúsọ̀ sọ̀rọ̀ ọ̀kìnní yẹn. Bàbá á lo oògùn á lọ ni ó lè pọ̀ ó lè yá méjì ló wà ń bẹ̀ ó lè pọ̀ ó lè yá parapa lọ. Tí mo bá ṣe ni máa sọ pé mẹ́sẹ̀sẹ̀ fẹ́ gbéra sí ní tí mo bá lè ṣe máa sọ pé mi ò lè ṣe
ẹ sọ pé ẹ lè ṣe. Ọlọ́run tẹ́lẹ̀ rí bàbá. Ntẹ́ ẹ bá lè ṣe ẹ sọ pé ẹ lè ṣe. But ṣàṣà ni mi ò tiẹ̀ ti wá mọ̀. Bẹ́ẹ̀ ni ṣàṣà ni. Màmá ẹni tí ọba ní ìlàkọjá wípé bóyá wípé ayé fọwọ́ bà bóyá ó ní brain touch ẹ jẹ́ kí n sọ pé bẹ́ẹ̀ yẹn bóyá ó fẹ́ ní àwọn àkùdíẹ̀ kan tó bóyá. Àbá ẹni tó ń gbé wá yìí. Ok wọ́n gbẹ́ nìkan wá sọ́dọ̀ yín lórí. Tí wọ́n lò yìí ó ṣe bí wèrè ni wọ́n lò ó ní ìyàwó lò ó ní. Mo fẹ́ tí àti sọ fún wọn pé mo fẹ́ tí ì tiẹ̀ pé ní títẹ̀ ọjọ́ méjì. Pé ní títẹ̀ ọjọ́ méjì. Wọ́n lò ó ní wọ́n lò ó ní. Wọ́n lò ọmọ school tó dẹ̀ fẹ́ parí tó dẹ̀ kàwé gidi. Ní ọmọ yìí ó ṣe fẹ́ parí school ni. Bàbá náà fẹ́ parí school. Ni wọ́n dẹ̀ lò àwọn yahoo boys lò. Àwọn yahoo boys lò wọ́n fẹ́ mú iye wọn pẹ́ ẹni tó lò á padà sí ọ̀dọ̀ ẹ̀ wọ́n á wà hìl. Ẹni tó lò wọ́n máa padà sọ́dọ̀ ẹ̀. Ẹ sọ ọ̀rẹ́ rẹ̀ yìí sí ìnáṣẹ́ bó sojú ẹ kòró báyìí wá tún padà wá tún pè mí wá bí ìdè màmá bá ọ̀rẹ́ ṣe máa sọ pé ká gbọ́n nọ́mbà kan sọ fún yín. Bẹ́ẹ̀ ni ó lò ní ó nà ó lọ ní. Màmá àwọn tó jẹ́ wípé wọ́n ní stroke nílùú òyìnbó nǹkan bó la ṣe fẹ́ ṣe. Àwọn tó bá ní stroke àṣìṣe mọ̀ pé tó bá sì pé wọ́n wà nítòsí ọjọ́ ẹ̀ ni wọ́n máa kóró rẹ̀ wọ́n ti gbọ́ àwọn tó sì máa ra image máa wá wẹ̀ wọ́n máa gbé àgbo. Ọkọ̀ ọjọ́ yẹn ni wọ́n á rìn. Bẹ́ẹ̀ tó bá wà ń bí ọjọ́ yẹn ni wọ́n máa rìn síbẹ̀ rí ti wúmà yẹn tí ò tó ẹ ṣe bí wúmà yẹn ṣe bó ṣojú yín tó bá ṣe ń tó ní stroke bẹ́ẹ̀ yẹn nílùú òyìnbó máa gbé àgbo ẹ̀ léná máa mú image máa wẹ̀ fún 7 days sápé màmá ẹ̀dán tó bá yẹ kó lè máa ka fún image yẹn akala so àwa okay. Màmá ẹni tó wà ní Nàìjíríà tó wà nílùú òyìnbó láti Nàìjíríà ẹ wá ra image ẹ máa wẹ̀ image yẹn. máa wẹ̀ bí lágbájá ni mo ń wẹ̀ bàbá wẹ̀ ni máa gbé àgbo stroke ẹ̀ léná máa wẹ̀ fún 7 days àdẹ́dùn yẹn máa fi pa lára máa dà fún sẹ́nu ẹ̀ àwa okay. Màmá ẹ̀ ń sọ̀rọ̀ kí sàgbára mi o. Agbára Ọlọ́run ni. Màmá ẹ̀ ń sọ̀rọ̀ nípa kidney ẹni tó bá ní kidney problem. Ewé kidney ló wà ń bẹ̀ nìyẹn kì í ṣe pé wọ́n ní ẹni bá ní kó mú wá bẹ́ẹ̀ ní. Ẹ jọ mo fẹ́ kẹ́nìkan bá mú ewé tó wà níbẹ̀ yẹn wá ewé yìí ẹ dákun ẹ bá mú ewé kidney nìyẹn. Ewé kidney nìyẹn o. Kidney yẹn tó ń sọ yìí wọ́n ní kọ̀fí àgbo wọ́n ní tó bá ti lo àgbo pé ohun tó máa ń fa kí kidney tó mú yàn. Máa wá ewé kidney tó wà ewé kidney nìyẹn ẹ lọ bá mú wá. Bàbá ẹni tó bá ní kó wá kó má tiẹ̀ ti fún mi lówó. Kó má ti fún yín lówó. Bẹ́ẹ̀ ni sà mú wá. Màmá ewé yìí. Bẹ́ẹ̀ ni sà kì í rùn. Kò rùn. Ewé kidney la rí nìyẹn. Ewé kidney lélẹ̀. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n bá dẹ̀ lò ara ẹnìyẹn dẹ̀ máa yá. Ẹsẹ̀ wọn máa yá ó lò ó kárí mi ò ní gbàwó kọ́kọ́ lò ó ká mọ̀ ọ̀kọ̀tàn kò jẹ́ kọ́kọ́ lò ó. Ìbálò tó kó padà lọ sí hospital ó máa tẹ́ mi. Ní ewé tí mo mú lọ́wọ́ yẹn màmá. Mo bá ní o àjogúnbá. Àjogúnbá làwọn ewé. Ẹ fún mi ní ewé tọwọ́ yín yẹn. Ewé ilé ìkìlẹ̀ pè ná. Ẹ ló ń ṣiṣẹ́ fún blood pressure BP high blood pressure lára. Ní ewé tí mo mú lọ́wọ́ yẹn náà. Màmá ń bọ̀ lẹ́tí jogún gbogbo àwọn kìnnì. Bàbá mi ni mo jogún bá ní. Mo jogún bá ní bàbá mo jogún bá ní. Ní gbogbo àwọn kìnnì yìí. Pátápátá. Màmá ẹni tó wá ní ìtọ̀ ṣúgà ńkọ́ diabetes. Àbá ẹni tó bá ní ìtọ̀ ṣúgà máa ṣe á lọ. Problem kọ́kọ́ wà ń bẹ̀ ni pé bá ti ṣe all the following days yìí ẹni tó ń dẹ́kọ̀ lò ó gbà á lọ lò. Tó bá pé ọjọ́ 3 mẹ́rin ó ti wà sáwàdì. Ọ̀dà bá rí pé a ṣe the following day 3rd day bàbá á wà okay. Kò sí kó tó fẹ́ dá dúró. Ṣèbí àìmọye àwọn big man àìsàn wọn nìyẹn. Wọ́n ṣe fún àwọn ènìyàn dáadáa kì í ṣe pé wọ́n ní. Àwọn big man àìsàn wọn nìyẹn. Àìsàn wọn àti máa stroke àìsàn wọn nìyẹn. Ọ̀tọ̀ Ọlọ́run láì tún dúró tì wọ́n kọ́ lè sáà pàdé ọ̀nà tó lè bá wọn ṣe. Èmi tó wà bí bàbá mi ò lé kankan. Èmi ò lé kankan Ọlọ́run ló ṣe fún mi. Agbára Ọlọ́run mo ṣe. Màmá ẹni tí ọba wa ní ìlàkọjá nǹkan ọmọkùnrin rẹ̀
tí ò ṣiṣẹ́ ńkọ́ because ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mò ń sọ yìí ẹlòmíì ń dèrè ẹ̀ mọ́lé ni nǹkan ọmọkùnrin rẹ̀ ojúmọ́ ti ẹlòmíì okó ẹ̀ wọlé gbogbo ẹ̀ ni mo ti ṣe é lẹ̀ mo ti fẹ́ mú tẹ ẹlòmíì fún wọn báyìí ẹlòmíì àkó ẹ̀ ò ṣe máa ṣe àṣẹ àwà òkè tọ́ba fẹ́ ṣe ẹ̀ náà nǹkan tó ń fi ṣe bàbá okó ajá kò dá sáà ṣe bàbá àwà òkè. ẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ ò ṣiṣẹ́ yóò dìde yóò wà òkè. àwà òkè. màmá ẹni tí ó wá wà nílùú òyìnbó tí ò níwèé ìgbélùú débi pé ó níṣòro ní gbogbo ìgbà ńkọ́. ayé ló bá lọ ogunlé ló bá lọ a ṣe ètùtù ní tọ́ba ti ṣe ètùtù àwa sì wá fèsì wé ìgbélùú yẹn àwa rú ẹbọ ìgbélùú yẹn fún wọn máa gbé wọn máa fún. wọ́n máa fún un. wọ́n máa fún un. ayé lè tẹ̀lé yẹn láti nàìjíríà lọ lóyìnbó. ogunlé ló bá wọn lọ tó bá wọn fà. gbùrú fa gbùrú gbùrú fa gbó igbó fa gbùrú. ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti níṣòro wọn tó lọ. tàbá wà wò dáadáa màmá ṣé gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí ṣé gbogbo ẹ̀ náà ní agbára ọlọ́run ká nípasẹ̀ yín. bàbá agbára ọlọ́run ká o. agbára ọlọ́run ká o ṣe bàbá. bí ènìyàn bá ń rìn wá báyìí bá ní ìṣòro mo ti wò ẹ́ mo ti mọ nǹkan tó fẹ́ ṣe fún ẹ mo ti mọ oògùn tó fẹ́ lò tí a kí ẹ mo ti mọ. tó bá sọ fún ẹ tó bá lọ gbé sẹ́ẹ̀dì sí èmú náà bá ní. iṣẹ́ agbára mi agbára ọlọ́run ni. iṣẹ́ agbára yín agbára ọlọ́run ni. agbára ọlọ́run ni omi ò mọ kọ́kọ́ ọlọ́run wà. ọlọ́run wà. ṣèbẹ́ni tó ń gbọ́ wáyé ìyá ẹ̀ ní critical problem wọ́n ti gbé lọ sí hospital bíi 4 kò tó wá gbé débi èmi ò wá mọ́ mo ti tí tó ti wà òkè síbọ̀ ọmọ ẹ̀ ni wọ́n ti gbé wá. ọlọ́run kò ṣe dáadáa fún wa. ohun tí mò ń ṣàlàyé ni wípé ẹni tó bá kàwé kọ́ mọ́ bá wọn sọ wípé kò sógun o ẹni tó bá lọ ìlú òyìnbó kọ́ mọ́ bá èèyàn sọ pé kò sí ogun bó tilẹ̀ wù kọ́ lágbára tó kó o nífàn lé èékánná tó mọ́ bá wọn sọ pé kò sí ayé o màmá àwọn kan sọ pé kò sáyé. ẹ fi wọ́n lẹ̀ wọ́n ti nà ayé wà sẹpẹ́sẹpẹ́ kí ló ń pè láyé àti nọ́lé ayé tí ń bẹ̀rẹ̀ sí gbà tí wọ́n ń yín wọ́n tó ń bí ẹni ayé tí ń bẹ̀rẹ̀ sí tẹ̀lé ẹ lọ ni ènìyàn gbàdúrà kó ogun lé fi ilẹ̀ kó ló ẹ̀rọ àyè tiẹ̀ ayé wà táwọn sọ pé ayé wà ayé pẹ́pẹ́pẹ́ wọ́n ní pẹ́pẹ́pẹ́ 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 ayé kò pé méjì ayé kò pé mẹ́ta pẹ́pẹ́pẹ́ 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 ayé kò pé méjì ó dẹ̀ pé 30. ayé pé 30 màmá sáà fàyè ń ràn yín rí. bàbá ìbò. ó ṣe tí ò bá sọ Ọlọ́run wà lẹ́yìn mi ó lè ṣe èyí máa ná mọ́. ìbò. bàbá mo fásọ bó bẹ̀ ayẹyẹ tó bẹ̀ bọ̀ tìgbà tí Ọlọ́run wá sí mi níyè tí mo wá bẹ̀rẹ̀ yẹn lókàlùkù ṣáṣáká ni o. That's ọmọ tó ní mẹ́nẹ́ máa di pé kò sẹ́ni tó lè ṣí àwo mi gan mi ò ṣí àwo láwo. That's it. kò sẹ́ni tó lè try yín wò ẹ̀yin náà dẹ́yìn wò. bàbá ẹ lè wá. tán bá wá ń kọ́ mọ̀mọ́. báwo ló ṣe máa wá wọ́n lè wá. mọ̀mọ́ ẹ̀rẹ́rìn náà. wọ́n lè wá. ọ̀rọ̀ nípa màmá Jíwọ́jà nílùú Òkìtìpupa ẹni tó bá sọ pé òwú ọ̀tẹ́rù onítọ̀ǹkàn tanra rẹ̀ jẹ ni ṣé bẹ́yìn náà ti ń gbọ́ nǹkan tí màmá yìí ń sọ tó bá jẹ́ wípé irọ́ ló ń pa tó bá jẹ́ pé òótọ́ ló ń sọ tẹ́ ẹ bá dọ̀dọ̀ màmá yìí ẹ rí òkododo ọ̀rọ̀ agbára ń bẹ o. wọ́n lè sí àwọn yín wò. wọ́n lè sí àwọn mi gọmẹṣẹ wọ́n lè sí àwọn mi wò. wọ́n lè sí wọ́n lè. màmá ǹjẹ́ tí bẹ́ẹ̀ ṣe wà ìjẹ́ sáwọn yẹn ti dán yín wò rí. àìmọye òṣìgò system àgbàlá ṣíkò ọ̀rọ̀ gbogbo wọn tẹ́ni àwọn tó ti wọlé pọ̀ àwọn tó ti wá bẹ́ẹ̀ pọ̀ àìmọye ayé àwọn èèyàn tí mo tún kí mo kì í nẹ́mọ́ kí gbogbo ẹ̀ wọ́n ti mẹ́mọ́ táwọn wá kí n wá mọ́ tèmi mo kà mú kọ̀ọ̀bẹ́ kọ̀ọ̀bù kàyọ́ láti dín ni mo dúpẹ́ ẹ̀kẹta mo wá bù mo wá mọ fún wọn kọ́ mọ̀ pé mo wà ní àdé on grant mo dẹ̀ bú mọ́. abógun pa ogun ṣẹṣẹ sípa ṣẹṣẹ láti ọtẹ ti dé bí báyìí ẹni orí ilẹ̀ tá a wà yìí ẹni orí ilẹ̀ ẹni òkú ló wà ní gbogbo orí ilẹ̀ tá a wà yìí. òkú ni bàbá òkú ni gbogbo orí òkú ni mo kọ́lé sí ló wà ń bẹ̀ o. òkú ni pátá pátá gbogbo ibi tá a wà yìí. òkú ni sẹ́ẹ̀ omi ni mo rà mo fíìlì ẹ̀ ni ṣe rí òkè níbẹ̀ yẹn òkè yẹn ṣe rí òkè yẹn gbogbo bí omi ni mo rà omi ni mo rà omi tó tó àyà omi ni mo rà tí mo fíìlì
níbo ibi tá a wà yìí bẹ́ẹ̀ ni ibi báyìí ni wọ́n máa ń sọ òkú sí gbà yẹn wọ́n máa dúró lókè níbẹ̀ wọ́n máa sọ síbí lókè níbí báyìí. wọ́n máa sọ síbí ni wọ́n máa kìtì ẹ̀ máa sọ wọ́n bẹ́ẹ̀ ni wọ́n máa sọ síbí ni wọ́n máa sọ síbí ni. èyí dẹ̀ ra bẹ̀. mo rà ó iron bed mo ti àkókò kan ni mo ti ẹ̀ fún jóògùn kò sí tó kàn mí. ọ̀gá ìdíjà tó ń sọ iron bed tí àwọn òkú tí mọ̀lẹ̀ bá pa inú bíbà iná máa ń jù sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ màmá òkú tí mọ̀lẹ̀ bá pa ibíbà iná máa ń kókù yẹn wá. àtòkè ni wọ́n máa jù wọ́n sí pátápátá ibi ní ìgbàlẹ̀ wọn ibi tí wọ́n jókòó sí nìyí. náà bá wá fi lẹ́yìn bá lẹ́rà. wọ́n ra ṣọ́ọ̀ṣì ra wọn lè ra skul ra wọn lè ra wọ́n á sọ pé mi máa ra ibi ní hospital kò kí n ra mo dẹ̀ ra mo dẹ̀ fíìlì omi ni mo ra mo fíìlì ẹ̀ ni. èyí ẹ̀dẹ̀ dàyàkọ́ ẹ̀dẹ̀ rà. àwa kí ló kàn mí gẹ̀ ìgbà tí mi ò wá ní agbo wọn mo ra ó mo dẹ̀ ń lò ó. bàtẹ́ wà rà sáwọn òkú ọmọdé yìí láàmú. àkọ́kọ́ yẹn wọ́n ń dà mí wọ́n máa ń sọkún ká wọ́n sọ pé máa kanlẹ̀ kó máa sílẹ̀kùn sílẹ̀ máa tilẹ̀kùn máa sílẹ̀ ọ̀lẹ́ta wọn lọ. ẹ tilẹ̀kùn wá sílẹ̀. àbá wọn máa sí ilẹ̀kùn máa sí ni wọ́n máa ka kọ̀kọ̀kọ̀kọ̀ ẹni fẹ́ fẹ́ kú ní àdúgbò yẹn ọ̀nà tó ń gbà nìyẹn mo ti máa rí pé ènìyàn kú wa yíhù ẹ̀kẹta mo ní wàá tún padà kú ó padà ó tán. dẹ́bàá lọ. wọ́n ràn ní lọ kí ló wà. ẹrù ẹ̀rẹ̀ ní báyìí. mi ò bẹ̀rù kí ló fẹ́ tún bẹ̀rù mi ò bẹ̀rù mọ́ kí ló fẹ́ bẹ̀rù. ẹ lè bẹ̀rù mọ́ mọ̀mọ́ kí ló lè bà yín lẹ́rù. mi ò jẹ́ wá mọ́ ọlọ́run lè bà mí lẹ́rù bọ́tà fámọ́ ọlọ́run sọ ọmọ ènìyàn ó ra náyé yìí pé mà bẹ̀rù ń kún. ẹ bẹ̀rù ọmọ ènìyàn kankan láyé yìí. àfi ọlọ́run Elédùmarè ọlọ́run Elédùmarè nìkan bọ́tà ènìyàn tó wà láyé mi ò bẹ̀ kí ló fẹ́ ṣe fún mi èmi ò bẹ̀rẹ̀ anybody mi kò sí baba God mo bẹ̀rù baba God o mo jíbà fọlọ́run o bọ́tà ènìyàn bó ṣe mi fúdù fẹ̀t. mọ̀mọ́ èèyàn bíi tí ẹ bẹ̀rù rẹ̀. ọlọ́run ó dá mi nì ó dá àkànná fi dá gbogbo wa ọlọ́run nìkan ni mo bẹ̀rù ènìyàn ọlọ́run ẹ lè bẹ̀rù ènìyàn. àfọlọ́ nìkan lẹ bẹ̀rù. ọlọ́run mi lè bẹ̀rù ènìyàn. a jẹ́ pé wọ́n lè dé ragabu yín mọ́lẹ̀ kẹgbẹ́ yín lọ. ẹ ṣe ọ̀nà bá tọ́wọ́ tó bá rí lọ́ndẹ̀ yìí ló bá wá bẹ̀rẹ̀ omi ìyàwó ìlérí wọn lè tẹ̀ náà mí ẹ̀. wọn lẹ́mìí ẹ̀ pé mọ̀mọ́ sàn án lè jí ń gbé báyìí. jí. káàkiri ìdí ragabu yín tán gbé yín lọ. ẹni tó bá fẹ́ gbálẹ̀ kó lè gbálẹ̀ omi wà mẹ́ kó lè pọn kó lè bà sí ìdá kó lè pọn kó lè bàbá ọ̀tọ̀ níjẹ́ ènìyàn lọ kọ́ṣẹ́ ọ̀tọ̀ níjẹ́ Ọlọ́run fún ẹ̀bù o ọ̀tọ̀ níjẹ́ ènìyàn gbà ní ibi ìdílé kéènìyàn rí ikọ̀ gbà ọmọ ìyàtọ̀ mi ò náwó tí mo ń kà mi ò náwó tí mo ń ṣe gbà wá dáhùn. a jẹ́ pé nínú àwọn alágbára obìnrin ẹ jẹ́ kan nù. àbá Ọlọ́run ló lágbára but I dey on ground Ọlọ́run ló lágbára but I dey on ground. mọ̀mọ́ a jẹ́ pé téèyàn bá wá síbí báyìí pé mọ̀mọ́ o mo takú sí lọ́rùn mọ̀mọ́ ẹrú mi náà lágbára jẹ́ kó ṣeé ṣe. máa ṣe. ẹrú dẹni báyìí. àkìlẹ̀ ẹ̀rù fẹ́ bà mí. máa wé ẹ̀ bẹ́ẹ̀ wá tà mí bẹ́ẹ̀ wá dá mi wò ni tó bá dẹ̀ wò máa tún pè é jókòó máa ṣe bẹ́ẹ̀ máa bá ẹ sọ̀rọ̀ dáadáa máa tún fún ẹ. ìgbà tẹ́tí ẹ sọ pé wà nínú ẹgbẹ́ OPC ẹni OPC ní gbogbo Ondo State ẹni wọ́n dá ẹ mọ̀. kò síbi tẹ́ ẹ̀ pé tẹ́ ọ ní màmí. so a lè pín Lion Lady nu. bàbá àmọ́ kọ́kọ́ báyìí. national woman leader. national woman leader. àkọ́kọ́ báyìí dúpẹ́ lórí oyè tán ẹ̀ṣẹ̀ fún yín báyìí ni wọ́n ẹ̀ṣẹ̀ fún yín lóye kan ni. máa fà ó yà fún mi kẹ. Subscribe to my YouTube channel Yorùbádùn Online TV. Ìkànnì tó dára ni ẹ máa wò ó. One more battalion. ìtọ́kọ́ fún mi yẹ kí ni ìyẹn tọ́kọ́ fún mi. The new chieftaincy title. Another one is Apase one of Africa. Apase one of Africa. Apase one of Africa. very strategy adi ten body. ẹ máa bọ̀ ẹ bá báyìí ẹ máa bọ̀ báyìí. ẹ bá ń gbé kámẹ́rà sí bàbá yìí lójú. ẹ súnmọ́ bíbẹ̀ ẹ súnmọ́ dọ̀ mi. ẹ súnmọ́ dọ̀ mi tó màá lè ráàyè lo máìkì fún yín. ẹ mọ mọ̀mọ́ yìí dáadáa. mo mọ̀ wọ́n dáadáa sà. ẹ sọ̀rọ̀ sókè. mo mọ̀ wọ́n dáadáa sà. ó ti tó ọdún mélòó. ó ti tó 40 years sà. ẹ̀yin gẹ́gẹ́ tí máa tọ́ ọmọ ọdún mélòó bẹ́ẹ̀ ṣe wáyé. 60 years sà. 60 years ni. 60 years ni sà. ẹ ṣe ojú yín sókè kan wọ̀nyí. 60 years. 60 years ni. 60 years ni sà. ẹ gba tẹ́tí mọ mọ̀mọ́ yìí bóun ni mọ̀mọ́ yìí ṣe jẹ́. ìgbà tí mọ̀mọ́ kọ́ délẹ̀ yìí àwọn ló train mi láti kékeré àwọn ló fẹ́yàwó fún mi gbogbo àwọn ọmọ mi mẹ́rin ọ̀dọ́ wọn ni mo ti bí wọn gba 10 kọ́bọ̀ lọ́wọ́ mi.
ní màmá yìí àbí. bẹ́ẹ̀ ni o. kí ni nǹkan tẹ́ lè sọ nípa màmá yìí nípa àwọn èèyàn tí màmá yìí ti tọ́jú. ẹ ṣe lọ́jọ́ kan bí mo ṣe ń sọ̀kadà lọ mo gbẹ́ nìkan láti dèpé yìí a kàn débi géètì lẹ́nìyàn ń nawọ́ síbí mo ní wo mọ mọ̀mọ́ ló lòún mọ́ ó ní àwọn ọmọ gbogbo níbi ìlú ti bí wọ́n ní màmá ò gba 10 kọ́bọ̀ mo wá ní mama is a good mother worldwide apàṣẹ one of Africa is a good mother to everybody ó máa ń ṣoore ó ń ṣàánú ẹni tí ò mọ̀ ń ṣàánú fún ẹni tó mọ̀ ń ṣàánú fún tó bá ti ṣàánú fún ẹ kò dúró tí ó sọjú nù nìyẹn. ní màmá yìí. wọ́n sọjú nù ni wọ́n jí sọ̀rọ̀ anything. ní màmá táwa pẹ̀lú ẹ̀yìn. bẹ́ẹ̀ ni o oore kan tó tiẹ̀ ṣe lójú mi tó kún mi lójú ni pé mo mú ẹnìkan wá ẹnìyẹn mi ò mọ̀ rí tó lóun ti lọlé babaláwo tó ti ná more than 1 million tí mo gbé wá tí mo ní màmá mo ṣàlàyé fún màmá pé nǹkan báyìí báyìí ni àṣé ẹ kò dẹ̀ jẹun látàárọ̀ màmá fún lóúnjẹ lálẹ́ yẹn ó tún fún lóúnjẹ láàárọ̀ ọjọ́ kejì mo ṣọ̀kadà lọ pé tó dé màmá ti tún fún ní 20,000 up to now àmàrí mọ́ o. ló bá sá lọ. ṣùgbọ́n gbogbo nǹkan tá a bá ṣe láyé àṣepamọ́ ló wà àṣegbé ò sí. so ẹ mọ màmá yìí débi wípé màmá yìí ò kì í ṣàṣetì. no gbogbo nǹkan tó bá di dánwọ́ ló máa yọrí ni ó máa yọrí sí rere ni. ní màmá Jẹ́wọ́jà. yẹ́sọ màmá Jẹ́wọ́jà kò sí ẹyẹ méjì kì í jẹ́ àṣà. àbá kò purọ́. ẹyẹ méjì kì í jẹ́ àṣà. ẹni kò purọ́. ẹyẹ méjì kì í jẹ́ àṣà. tó bá purọ́ kí ni mo fẹ́ mo ti wà. mo ní màmá ló train mi láti kékeré. tẹ́ bá ní òkúrẹ́ sọ pé purọ́. tó bá jà máa jà kò sí tó kàn mí. wọ́n á já mi màmá ti ṣoore yẹn débi pé tó bá yẹ pé àwọn màmá lè gbé ìkíní tó àwọn gọ́vnà ń gbé kò tún ní alátakò wọn á dìbò fún direct president yes. a jẹ́ wípé màmá yìí ó ṣe wá sábà nípasẹ̀ Ọlọ́run ayé rẹ̀. no wọ́n ní kò sóògùn tó le títí tó bá ti sáré ọ̀dọ̀ màmá gbà ẹ́ lẹ̀. ní màmá Jẹ́wọ́jà. á gbà ẹ́ lẹ̀ tí n bá fẹ́ ní kéka àwọn èèyàn tí mo ti fojú mi rí they are more than millions. onígbà tí mo wá sí ọ̀dọ̀ màmá Jẹ́wọ́jà màmá ò rí mi rí rárá ariwo màmá ni mo gbọ́ nílùú kan ariwo yẹn ló gbé mi dé ọ̀dọ̀ màmá Jẹ́wọ́jà a ti mọ̀ra tipẹ́ ó ti lọ bí oṣù bíi 3 sí 4 báyìí màmá mi ìdẹ̀rẹ́ nìkan kan tó sọ pé òun ṣiṣẹ́ lọ́dọ̀ yín pé sẹ́yìn ò ṣiṣẹ́ rí mi ò tí ì gbọ́ kódà ẹni tí mo mú wá gan tí ò sówó lọ́wọ́ ẹ̀ ẹ̀yin lẹ kówó lẹ̀ wípé kọ́ lọ ṣiṣẹ́ yẹn ẹ̀yin lẹ kówó lẹ̀ lọ́jọ́ yẹn mo ṣe rántí dáadáa. ó tún padà wá. mo ní kó padà wá. ó tún padà bí mo tún ṣe ẹbẹ̀tì. ó tún ti padà wá. inú ẹ̀ dùn. mọ̀mọ́ tá a bá wà wò dáadáa mo lè ti jogún agbára yẹn tán. bàbá mo jogún agbára láti ìdílé bàbá mi bàbá mi. iṣẹ́ náà lẹ́dẹ̀ ń ṣe. ó ní mo ṣe bàbá ó ní mo fi kọ́lé ká ó ní mo mo tiraka díẹ̀ jàre. ẹ tiraka díẹ̀. ẹ tiraka díẹ̀ iṣẹ́ yìí náà lẹ fi ṣe gbogbo ẹ̀. bàbá oníṣẹ́ yìí mi oníṣẹ́ méjì. màmá tẹ bá wà wò dáadáa ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ kan tó múnú mi dùn ẹni tí ó bá lówó lọ́wọ́ ẹ lè tẹ̀wọ́ gbà. bàbá mo dẹ̀ try. try. iṣẹ́ omi wà wọ́n fẹ́ kó owó onítọ̀hún kó wọ́ bá sàrí díẹ̀ wọ́ wọ́n á ṣe I can't be a god. Ọlọ́run ló ń ṣe. ẹ lè jí Ọlọ́run ẹ dẹ̀ kí n sọ Ọlọ́run. bẹ́ẹ̀ mi sọ Ọlọ́run o. torí mo mọ̀ pé àwọn pásítọ̀ sì máa ń wá sọ́dọ̀ yín. mo jáwé bò ayọ̀. ká bo bẹ̀yẹn mọ́lẹ̀. o bò ó. ẹ̀wọ̀n aláyé kíkẹ́ ìgbàgbọ́ anybody kó wà nínú ọkàn ara ẹ̀. olúkálùkù nígbàgbọ́ sínú ọkàn rẹ̀. bẹ́ẹ̀ni ìgbàgbọ́ ẹ̀ ló máa mú ara rẹ̀ dání. màmá ẹ lè fọwọ́ sọ̀yà wípé ẹ yìí ṣe 419. bàbá mi ò ṣe 419 mo sọ wà pé tẹ́ bá ìgbà ẹ débí gan ẹ wò mí mo wà ókè. mo wà ókè kì í ṣe eléyìí nìkan ni mo kọ́. ṣe gba 30 mẹ́ra kò tí ì ju oṣù 3. ẹ sáà bá pé mo kọ́lé everything mo wà comfortable. mo ti ná gájẹ̀tì 6 7 8. ṣé ni mo fi kọ́ wọn so kí ni mo fẹ́ gbá kí ló ní àfẹsẹ̀ fi ṣe fún mi àfi Ọlọ́run Ọlọ́run nìkan ni mo fẹ́ kàn lé. Ọlọ́run nìkan lẹ gbọ́kàn lé. Ọlọ́run ni mo gbọ́kàn lé.
wọ́n fàsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá níbikíbi tó olúkálùkù bá wà. Màmá Ajéwọjà rèé o fún gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ pé ẹlẹ́fẹ́ mọ Màmá Ajéwọjà. Màmá Ajéwọjà rèé níbikíbi tí ẹ bá wà jákèjádò gbogbo àgbálá ayé. Mo dẹ̀ ti ṣàlàyé fún yín, ẹni tó bá ti sọ pé kí màmá ẹ̀ bá òun ṣe nǹkan kan, ẹ ní sùúrù pẹ̀lú màmá ni o. Ẹ ní sùúrù pẹ̀lú Màmá Ajéwọjà ni. Màmá ẹnìkan pè mí, ó ní ẹni kò mú 1.7 million wá. bẹ́ẹ̀ Kí ló ṣẹlẹ̀? bàbá èyí tó ní ó pọ̀ ó ti ní ìṣòro tẹ́lẹ̀ ó wá ní ìṣòro tẹ́lẹ̀ ó sì tún lọ gba oògùn tó fẹ́ lo oògùn yẹn tó wá bà ayé ẹ̀ jẹ́ tán pátápátá. Ó ti ní ìṣòro tẹ́lẹ̀. ó ní ìṣòro tẹ́lẹ̀. Ó tún ní ìṣòro tẹ́lẹ̀. ó ní ìṣòro tẹ́lẹ̀ dáadáa ó sì tún lọ gba oògùn lọ́wọ́ ènìyàn ìyẹn wá bà ayé ẹ̀ jẹ́ látòkè balẹ̀. sódì ó sá sọ̀rọ̀ pé dé ènìyàn mú ẹyin ẹdìẹ jọ fọ́ mọ́lẹ̀ jọ skátà. bàbá ìṣe ọ̀nà kan bàbá ṣiṣẹ́ oríṣẹ́ yẹn máa wọ omi ká á di á pé omi méje ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn kì í ṣe ẹnu afẹ́fẹ́ fi lẹ́ o àgbo funfun pẹ́pẹ́yẹ funfun gbogbo ikọ̀ funfun bàbá èyí bẹ́ẹ̀ méje ọ̀nà méje bẹ́ẹ̀ ni bàbá iṣẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ ni o kì í ṣe tí ènìyàn mẹ́rin sọ iṣẹ́ ẹ̀ tó ọba tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ mímọ́ kan fún mo gba tẹ́lẹ̀ mo ṣe irọ́ mà ni o èmi ò gbárù yẹn jẹ kò tún yẹn o mi ò gbárù yẹn jẹ kéèṣì yẹn ni. Ǹjẹ́ ṣe mọ̀ pé ìṣòro tẹ́lòmíì gan ni. sórí kan tó ṣẹlẹ̀ ó mọ̀ ẹlòmíì tó wá ní ìṣòro Ọlọ́run kó gbà wá kó dẹ̀ gbà wá ẹlòmíì tó wá sá lọ sọ ma pé ìwà àjẹ́ èmi àjẹ́ ìwọ òòṣà àjẹ́ ló dẹ̀ wá ìwọ òòṣà àjẹ́ wá bá mi ta ni máa support àjẹ́ ni máa support yìí o problem tó tún nẹ́ nìyẹn tó bá tún wá nẹ́ bẹ́ẹ̀ yẹn tó bá kàn ṣe oògùn kò jẹ́ o wàá tún padà wọ́n tún wá túnbọ̀ tún dì í ẹni kò sí kan tó fẹ́ ṣe orí tí mo sọ pé 1.7 yẹn bàbá kéèsì ẹ̀ máa kọ́kọ́ gbọ́n ara mi túbọ̀ máa ṣiṣẹ́ tí ó bá gbà mí lè ṣiṣẹ́ yìí àdúgbò bá ṣiṣẹ́ mo kọ́kọ́ ṣe ṣẹ́gun ara mi ṣẹ́gun iṣẹ́ ọmọ mi ṣe ṣẹ́gun ọmọ mi ṣe tẹ ara mi mi ò ṣiṣẹ́ o. Torí ìṣòro tara ẹ̀ gan pọ̀. ó nẹ́yìn ó nẹ́yìn. Fún gbogbo ẹ̀yin èèyàn níbikíbi tí ẹ bá wà, kò sẹ́dá tí ó wà láyé tí ò ní ṣòro. Ẹ gbọ́ mi dáadáa, kò sí ẹ̀dá kan tó wà nílé ayé yìí tí ò ní ṣòro. Màmá tí ń bá mi sọ̀rọ̀ àwọn náà ní tiwọn. Èmi tí mò ń sọ̀rọ̀ èmi náà ní tèmi náà. ó máa ní tèmi o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ní tiwọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan ìṣòro rẹ̀ bọ́dún 20 million ìṣòro yìí ò lè tán. Ìṣòro tẹ́lòmíì gan ní tó dojú kọ. Ìgbọ́n náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ibi tó ti fi ara kọ́ pọ̀. máa fà. Ibi tẹ́lòmíì ti fi ẹsẹ̀ kọ́ ọ̀pọ̀. Ibi tẹ́lòmíì ti fi ara kọ́ débi wípé wọ́n wá ṣiṣẹ́ fún wọn. Wọ́n á máa expect pé kíṣẹ́ yẹn ya kankan. Mò ń ṣàlàyé kinní kan fún wa o. kì í ṣe májíìkì iṣẹ́ o. Wọ́n ti máa bàṣẹ́ jẹ́ pẹ́pẹ́pẹ́. Ìwọ fẹ́ pé following day. Màá ṣe following day wà 9%. Wà 9%. Iṣẹ́ àlọ́ ìyàbé. Wọ́n mà ti gbé yìí wá o. Wọ́n mà ti wá bẹ̀ o. A máa káàkiri kó tún máa wá cope town. Bẹ́ẹ̀ ni iṣẹ́ màá rí. Débi wípé ìṣòro tẹ́lòmíì ni mo ṣàlàyé pé ìṣòro tó wọnú ayé èèyàn díẹ̀díẹ̀ lọ wọbẹ̀. Kì í ṣe pọ̀ wọ̀ lọ́jọ́ kan ṣoṣo. Ọ̀rá wọ̀ díẹ̀díẹ̀ ni. Ìṣòro tó dẹ̀ wọnú ayé díẹ̀díẹ̀ nínú ayé yẹn díẹ̀díẹ̀ náà ni ọ̀rá jáde o. Mo rò pé ìṣòro tó wọlé ayé ẹ tó ti ń wọnú ayé ẹ bọ̀ láti bí àìmọye ọdún sẹ́yìn. Mo rò wípé ẹ̀ẹ̀kan lọ́wọ́ díẹ̀díẹ̀ náà ni ọ̀rá jáde. Torí ẹ̀ mo ṣe ń fàsìkò sọ fún gbogbo wa wípé sùúrù lọ́gbà o. Sùúrù lọ́gbà. Ogun tó wọlé sára èèyàn díẹ̀díẹ̀ náà ni ọ̀rá jáde. Tó bá sọ pé o jókòó tẹ́tẹ́rẹ́ tàrí ọbọ̀ dákẹ́ o. Tó bá jókòó tẹ́tẹ́rẹ́ tàrà rí ọbọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ o. Nínú àìsùn nínú àìwo lèèyàn mọ́ fi lagun ayé já o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì a ní òun ṣe oògùn a ní kò ṣiṣẹ́ a lóun ṣe kinní kan kò ṣiṣẹ́ ó lè má ṣiṣẹ́ o. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà gan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ibi tó bá ọ̀rọ̀ ayé ara ẹ̀ dé gan bó ṣoògùn ògùn lè ṣiṣẹ́ lára ẹ̀. Torí pé òun gan ti ṣẹbọ ó ti kẹ́bọ jẹ. Ó wà nílùú èbó ó wà lẹ́kọ̀ọ́ ó wà níbàdàn ó wá wò wípé iṣẹ́ ò lọ déédé kí ni daṣẹ́ rẹ̀ rú kí ni ń ṣẹlẹ̀. Àfọwọ́fà. Ọ̀pọ̀lọpọ̀ ti ní àfọwọ́fà ọ̀pọ̀lọpọ̀ ti ní àfọwọ́fà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ogun ìdílé àti ègún ìdílé ní jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì
torí mo ṣe ń fàsìkò yìí sọ fún gbogbo àwọn ibikíbi tó lúkálùkù bá wà jákèjádò gbogbo àgbáláyé wípé ibi tó bá dé nìkan náà lọmọ o, ibi tó ò tí ì dé tán ròyìn rẹ̀ fún ọ ò tí ì mọ nǹkan tí wà bá ń bẹ o. torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé àwọn ìyá yìí wọ́n ń gbìyànjú tí wọ́n ní o, àṣẹ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Irọ́ ni gbogbo everybody ń pa o, Ọlọ́run ọba ní máa ń sọ́dọ̀ Ọlọ́run ọba ló òótọ́. ń sọ òtítọ́ ni o. Ọlọ́run ọba ní máa ń sọ́dọ̀ òótọ́. Mo wí yìí mo dákẹ́ ná torí pé ibi tá a wà yìí mo sáré wá sọ́dọ̀ màmá Ajéwọjà ni. Màmá Ajéwọjà, ẹ bá mi sọ fún gbogbo àwọn èèyàn wípé kán fọkàn balẹ̀ wípé àdúrà wọn máa gbà. Ọmọ sọ fún many of them, mo ní kó fi ọkàn balẹ̀, àdúrà yẹn á gbà. Kì í ṣe mi ò ṣiṣẹ́ magic, mi ò ṣiṣẹ́ 419, wà á ní ọ̀fọ̀kànbalẹ̀. Iṣẹ́ àdá many people ló ń dúpẹ́ yìí dúpẹ́ yìí ó dúpẹ́ yìí tó dúpẹ́ ló pọ̀ ju o. Ó ti ẹ̀ dúpẹ́ mọ̀ pé gbogbo ti iṣẹ́ yín gbogbo everybody á ṣiṣẹ́ á jẹ́ fún yín kàyín á dà balẹ̀. Ó dà rí bẹ́ẹ̀, ó dà ṣẹ bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìkànnì Yorùbá Dùn Online TV Kọ́lá Aláwọdé ló ń kí wa o wípé láṣẹ Èdùmàrè ire àti àánú ni ó máa tọ̀ mí lẹ́yìn lọ́jọ́ ayé mi gbogbo. Ire o. Ẹ má gbàgbé láti subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV. Akin ọmọ Akin, mo kí gbogbo yín o níbikíbi tó lúkálùkù bá wà jákèjádò gbogbo àgbáláyé. Gbogbo ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀yin fans and friends mi, ẹ fọkàn balẹ̀. Ẹ pe nọ́mbà mi 080 30 85 16 86 080 30 85 16 86. Mi ìbá máa fi ẹ rí i pé ó ní ọgbọ́n ta fi ń ṣe torí ìyá tẹ̀ ń wò yìí tí a bá fi nọ́mbà mọ̀mọ́ yìí sí orí social media tó pọ̀ lọ wọ́n máa da mọ̀mọ́ yìí láàmú jù. Mọ̀mọ́ yìí sì ní kò fẹ́ wàhálà. Mọ̀mọ́ wa ṣe celebrate, mọ̀mọ́ celebrate 70 years birthday wọn ní month tá wà yìí. Ọjọ́ wo gẹ́lẹ́ máa celebrate ẹ̀? On the 27th. On the 27th September. Gbogbo ẹni tó bá fẹ́ bá mọ̀mọ́ celebrate birthday ẹ bá wọn celebrate o. Ìyá ọlọ́jọ́ ìbí, happy birthday to you. Happy birthday to you, mama. Happy birthday to you. Happy 70 years birthday. Mọ̀mọ́ máa ṣe ọdún 70 years. Ẹ wojú mọ̀mọ́ tán dàbí ọmọ 50. Wọ́n máa ṣe ọmọ ọdún 70 years lórí òkè èpẹ̀. Mọ̀mọ́ ẹ pẹ́ fún wa o. Ẹ má ti rìtáyà báyìí o. Abẹ́yìn ni o. Ẹ má ti rìtáyà o. Iṣẹ́ mo máa fẹ́ rìtáyà ní iṣẹ́ mo fẹ́ tiẹ̀ fẹ́ fífàn. Ẹ fẹ́ fífàn. Àmọ́ mi gbé mi kíkọ́ sí kan tí mo tún lè ó yẹ kí n fífàn ni. Àwọn tó wá ọmọ mi tó wá bá mi pé máa kó ara sí ìyọnu wàhálà. Mọ̀mọ́ tẹ bá rìtáyà lórí iṣẹ́ yìí yóò pa àwọn kan lára. Àwọn fẹ́ rìtáyà torí ẹ mọ̀ kó yóò pa àwọn kan lára. Ara àwọn èèyàn tí ó pa lára làwọn tán wà níbí báyìí. Àwọn kan náà jókòó lẹ́yìn. Àwọn kan ni wọ́n wo bẹ́ẹ̀. Bá mi ya gbogbo kọ́mpáàdì kan rí bí kọ́mpáàdì màmá ṣe rí. Kọ́mpáàdì màmá rẹ o, màmá Ajéwọjà kọ́mpáàdì wọn rẹ o. Kọ́mpáàdì màmá Ajéwọjà rẹ o, bá ya kọ́mpáàdì wọn kan rí. So kẹ́ ẹ wò ó, tẹ́ bá lè rìtáyà, àwọn kan máa nílò yín. Torí ẹ̀dẹ̀ lọ́lọ́ ṣe gbé yín kalẹ̀. Ó pọ̀ bó ṣe yẹn pọ̀ bó mo bẹ̀ yín ni ẹ má ti rìtáyà báyìí. Mo sì fásitì yìí kí gbogbo ẹ̀yin jákèjádò tẹ́ bá wà wípé ẹ fọkàn balẹ̀ o. Ẹ ti ní kí màmá yín rìtáyà. Ṣé ká gbé kámẹ́rà sí lójú? Wọ́n sanwó fún mi lóṣù. Tí màmá bá rìtáyà báyìí, tí màmá bá rìtáyà, what of àwọn èèyàn tó yẹ pé wọ́n nílò wọn? Màmá ti gbìyànjú, ìgbà tó bá ti ní grandchildren, ó ti ní great grandchildren, ó ti wà okay. Ó ti wà okay. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ẹ súnmọ́ bí. I don't want to show them. Kò fẹ́ show. Mo kí gbogbo wa o níbikíbi tí a bá wà. Ọmọ mọ̀mọ́ ti ṣàlàyé, ó lóun fẹ́ jẹ́ kí mọ̀mọ́ retire for now. Ẹ fẹ́ kí mọ̀mọ́ retire for now ẹ gbà máìkì ẹ máa sọ bẹ́ẹ̀. Ẹ fẹ́ kí mọ̀mọ́ retire bíi ti bò ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ó fẹ́ kí màmá retire jàre kán lè ní full time fún grandchildren àti great grandchildren wọn. Kán ṣáà kàn focus sí wa, kán gbàgbé àwọn other people. Tí mọ̀mọ́ bá retire. What of àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n nílò mọ̀mọ́? Màmá ti try. Èmi wà ń kékeré, mo gbójú mọ̀ wọ́n pé iṣẹ́ tó ń ṣe lélẹ̀, wọ́n dẹ̀ fojú mi mọ iṣẹ́ mi fúnra mi gan tó jẹ́ ọmọ wọn gan. Mo mọ millions tí mo ti fi iṣẹ́ ọ̀hún gan achieve. Ṣé get bẹ́ẹ̀ yẹn? Mo mọye millions tí mo ṣe achieve lórí stroke, lórí diabetes, lórí fibroid, mo ti mọye millions tí mo ti fi achieve. So màmá gan ti ní láti retire. Àwa ọmọ gan a ti gbìyànjú títí wá, so màmá ní láti ti retire. Kẹ́yìn bẹ̀rẹ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ sáà ń jà forí ara yín. Káwa continue níbi tí màmá gbé stop. Màmá èmi bẹ́ẹ̀ lórúkọ Ọlọ́run ọba. Ẹ má ti retire báyìí.
jẹ́ kí màmá retire. ẹ ṣe sùúrù. mo ti gbọ́. màmá 70 years birthday tẹ́ fẹ́ ṣe yìí. mo ti gbọ́. ẹ ṣe 80 mo ti gbọ́. ẹ ṣe 90 ẹ ṣe 100 mọ́mì mi 100 something years. ẹ ṣe 110 ẹ ṣe 120 nínú àlàáfíà láṣẹ Ọlọ́run lórí òkè. kí màmá retire. kí màmá ò ti lè retire bó kí gbogbo wa ò níbikíbi tí a bá wà bó wà lọ́dọ̀ màmá Jẹ́wọ́jà ẹ ti gbọ́ yóò mọ dùn mọ́ wa yóò mọ kúrò máwọn ọ̀tá wa o. nínú àwọn kan wà wọ́n máa ṣe ènìyàn dáadáa tó wà lóyìnbó. àwọn kan wà ní òyìnbó tó ṣe dáadáa àbí bíi ti bò. mo ṣiṣẹ́ fún iṣẹ́ wọn jẹ́ wọ́n tún kí mi wọ́n tún ṣẹ́ ìdòwò fún mi tó o bá kà pọ̀ ní tó bá owó kékeré 10,000 owó ni 20 owó ni 30 owó ni so wọ́n try wọ́n dúpẹ́ wọ́n try àwọn tó ti yẹn ń ta lápò kí ni wọ́n pè mí ò tiẹ̀ mọ́ kí ni àwọn tó ń ta àwọn yẹn tiẹ̀ try àwọn tó ń ta kíní bàbá Ìjẹ̀bú nílùú òyìnbó mi ò mọ ọkọ tó ń ta àwọn tó ń ta bẹ́ẹ̀tì Nàìjíríà àbí kíní pé kíní tó máa ta yẹn náà lótò bẹ́ẹ̀ lótò nílùú òyìnbó àwọn yẹn ń send owó fún mi mi ò mọ owó bàbá èrò tí kò mọ má àkàndá ṣe ti yé mi ló send yìí bàmọ ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. so ó túmọ̀ sí wípé àwọn èèyàn dúpẹ́ lọ́dọ̀ yín dáadáa. àwọn ènìyàn dúpẹ́ o. inú mi dùn màmá ọpẹ́ náà láàmú adú láṣẹ Olódùmarè. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi o. ẹ má gbàgbé láti subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV láti máa mú àwọn ètò dídùn tó nítumọ̀ wá sí etí gbọ́ yín. ẹ ṣé o. Sọmọrí àdúgbò yìí ẹ jáde wá o ẹ jáde wá o kẹ wá gbọ́nà sí àwa obìnrin dára obìnrin yáàyè ẹ wò wọ́n látòkè dé sàlẹ̀ ìrìnsẹ̀ Ọlọ́run ni wọ́n ó dá wọn ládàá pé láì lẹ́jà bákan nínú bí obìnrin bá múra tán pẹ̀lú aṣọ ìbílẹ̀ wa ẹ wò ó bí ó ṣe yáàyè tó lọ́rùn wọn eléyìí ló ṣàpèjúwe irú ẹ̀yà tí àwọn obìnrin jẹ́ ní ilẹ̀ Áfíríkà pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀ àwọn ọmọ káàárọ̀ òjìrì gẹ́gẹ́ bí iyọ̀ ayé fún gbogbo àwọn ọkùnrin. ṣé wá rí ìṣesí wa àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ gbogbo àwọn ọmọ adúláwọ̀ èdè Yorùbá dùn lédè ó dùn láṣà ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ. bàbá yìí ti dé bàbá yìí ti dé bàbá yìí ti dé ẹ wò mí èmi náà ọmọ aládé àlàáfíà àdé òrí ọ̀gá àfíìsì àpò.